lórí ìlera òun náà ni a wà fún yín fún a tún ti wà lórí ètò lọ́jọ́ tí tòní ẹ wò ó adúpẹ́ lọ gbogbo èyí tẹ́ wò wá ẹ̀yin tẹ́ wò wá lórí Nígbàtí ẹ̀yin tẹ́ wà lórí Facebook page ẹ̀yin tẹ́ wà lórí YouTube àmọ̀ dúpẹ́ lọ́wọ́ yìí àmọ̀ mọ́ lóore ẹ mọ̀ ṣe o ìlera lọ́rọ̀ ìlera mọ̀ tún ní a ṣe gan àmọ̀ dúpẹ́ lọ́wọ́ yìí o. Ìlera ọ̀mọ́rọ̀ ìlera wá ṣe pàtàkì. Ètò tòní ó tún máa ṣe kí ni ó máa yàtọ̀ ẹ wò mo ní àlejò bóyá láti London tí ẹ ní àbí láti US bí ò tí ẹ rántí bí tó ti wá mọ́ ẹ wò wọ́n ti wà nílágbára pẹ̀lú mi lọ́jọ́ tòní tó fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ gbọ́ torí product yìí òun ni wọ́n ṣe wá láti ìlú òyìnbó àwa ní bàbá wa Suleiman Egbeji àwọn pípù yóò mọ̀ tí ilé lọ ẹ jẹ́ kí wọ́n bá ogun ọmọ Nàìjíríà sọ̀rọ̀ káfí lè mọ̀ wípé kì í ṣe rọ̀ wípé òótọ́ ni ẹ rí i pé níjẹta mo sọ fún yín mo ní Amẹ́ríkà àti US wípé àwọn àti bàbá wọ́n ti jọ fọwọ́sowọ́pọ̀ wọ́n ti jọ tọwọ́ bọ ìwé àdéhùn lórí àwọn product yìí wípé wọ́n máa ríra káàkiri gbogbo àgbáyé torí ẹ̀ ń làwọn wọ̀nyí ń ni wọ́n ṣe wá àwọn náà ti wà nílé agbára pẹ̀lú mi lọ́jọ́ ti tòní ṣùgbọ́n ẹ wò ó à ń sọ fún yìí ẹ mọ́ sọ pé na lie ẹ gbọ́ na true ní ẹ wò ó ẹ̀rí ti pọ̀ ẹ̀rí pọ̀ ó ti kí ni ó ti pọ̀ jù lórí one stone àti lawafin oríṣiríṣi àwọn èèyàn òun ni wọ́n ń pè wá ni wọ́n ń dúpẹ́ wípé a dúpẹ́ lọ́wọ́ bá Suleiman Egbeji ti ìlú Ògbómọ̀ṣọ́ wípé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe èmi náà wá sọ wípé mo kí bàbá wa o mo gbèdì fún yín o mo jùbà o mo ṣe dáadáa fún yín ẹ wò ó bàbá wa Suleiman Egbeji Ògbómọ̀ṣọ́ lórí àgbè yìí. Ẹgbẹ́ mi ìlera ló ṣe pàtàkì ìlera ló ṣe kókó ẹ gbọ́ mo máa ń sọ fún yín tó ní owó bí ìṣèkẹ̀rẹ̀ tí ò bá sí ìlera àṣelásẹ̀ ni ẹ gbọ́ mi níbo ni blessing wà kó àbí tún fáànù yìí ṣe kó ṣe AC dáadáa ẹ wò ó lọ́jọ́ tòní a gbọ́dọ̀ gbádùn ara wa dáadáa níbo la wà ṣe dáadáa jẹ́ kó wà bẹ́ẹ̀ ẹ máa ṣe àpọ́gàmù yìí ẹ wò ó ẹ máa ṣe dáadáa. Ẹ súnmọ́ bí kẹwàá gbọ́ ọ̀rọ̀ lórí ìlera wa. Yes! Ẹ wò ó lónìí ẹ máa rí nǹkan wò àjọ máa wò yájà pẹ̀lú àwọn bródàtì wa tó wà bí lọ́jọ́ ti tòní ni ẹ wò ó oríṣiríṣi text message ń ló ti wọlé lọ́jọ́ ti tòní lórí bí adúpẹ́ àtúndúpẹ́ o adúpẹ́ lọ́gbọ́ ẹ̀yin tẹ́ wà ní Port Harcourt ẹ̀yin tẹ́ wà ní Minna ẹ̀yin tẹ́ wà káàkiri gbogbo Nàìjíríà tẹ́ ń pè wá tẹ́ ń ọ̀dà fún ọjà wa àmọ̀ dúpẹ́ àmọ̀ mọ́lọ́rẹ́ àmọ̀ ṣeun adúpẹ́ o ẹ ṣé gan o adúpẹ́ lọ́wọ́ yìí o. Ìlera lọ́rọ̀ ẹ wá ń gbé fìdílé tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọ bàbí ọdún Philip látọkùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page ìgbà ìwáṣẹ̀. Bẹ́ẹ̀ni onígbàwáṣẹ̀ nìkan kọ́ la wà a wà lórí YouTube a wà lórí Nígbàtí tẹlifíṣàn bẹ́ẹ̀ la wà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ká gbájúmọ̀ nǹkan tá ń ṣe ẹ yẹ káwọn èèyàn kán lè gbádùn wa dáadáa mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹ pé àwọn èèyàn ẹnì kan wá sórí ètò yìí wípé a ti wà padà lórí ibi lọ́jọ́ ti tòní ẹ jọ̀ọ́ ẹ máa share ṣùgbọ́n ẹ wò ó gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ share hotspot fún wọn ẹnì kan máa wò ó ṣùgbọ́n ẹ má share rẹ̀ fún Ibrahim ọmọ Sọ́líù ẹ jọ̀ọ́ èrò pọ̀ lórí fóònù rẹ̀ ṣùgbọ́n ẹ dákun ẹ share rẹ̀ fáwọn tó kù ẹnì kan máa gbọ́ ẹnì kan máa wò ó ẹ wò ó àlejò mi wà bí lọ́jọ́ ti tòní àlejò mi ó máa wọlé láì Yorùbá TV ẹ má mi ṣe ọmọ bàbí ọdún ìlera lọ́rọ̀ ó kún
ọlọ́run ọba ní ọpọlọwọ làwa ní kí làwa mọ̀ kí la jámọ́ ọpọlọpọ bàbá Suleiman Egbeji Ogbomoso ẹ wo Jagunlabi ẹkùn ọkọ òkè mo máa sọ fún yín màá ń tá bá ti kí ọlọ́run tán ó yẹ ká tún kí bàbá Suleiman Egbeji tọrọ ní ìmọ̀ lórí ewé àti egbò ó ló fi sí òkú jáde ẹ wo mo sọ fún yín lọ́sẹ̀ tó kọjá mo nígbà tá a lọ sí general ní ìlú Ìlọrin a lọ sí UCH ní ìlú Ìbàdàn a lọ sí Bowel ní ìlú Òṣogbo ẹ wo oríṣiríṣi àwọn àìsàn olówó abẹ ṣùgbọ́n àìsàn tó pọ̀ jù Ọlọ́run wàláì Jésù ń gbọ́ ànábì ń gbọ́ oògùn malaria ni malaria ló pọ̀ jù wípé orí fọ́ mi blessing jẹ́ kó rí ẹ pé máa ṣe prógrámù yìí máa ṣe dáadáa ẹ wo malaria ló ṣe kí ni malaria ló pọ̀ jù ẹ gbọ́ dáadáa malaria ló pọ̀ jù àwa gbọ́ wípé oríṣiríṣi malaria olówó àwọn kan jẹ̀dọ̀jẹ̀dọ̀ àwọn kan igbá àwọn kan tà ṣùgbọ́n àwa sọ fún yín ẹ wo mo ń bọ̀ mi ò tí ì dé. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ. pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Bíọ́dún Philip látọ́kùn ètò ìlera lọ́rọ̀ lórí. ẹ wo àwa jọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn dókítà pẹ̀lú àwọn nọ́ọ̀sì á ní kí ló fà á tí malaria fi pọ̀ àwọn kan ní ẹ̀fọn ní àwọn kan ní omi ní àwọn tí wàá fẹ́ mọ irú malaria tó lè mú ẹ àwọn ò fẹ́ mọ irú àìsàn tó lè mú ẹ èmi àti bàbá wa Suleiman Egbeji àwa jọ jókòó àwa wò wípé àìsàn mélòó gángan oníwàásù yìí olókojú ó wá ní àìsàn 309 kásá ní àìsàn 400,000 àìsàn ó ní oògùn yìí ó lọ ṣe kí ni olówó ẹ wá gbọ́ bàbá wa tí wá sọ wípé àwọn àìsàn kan wà tí kò lórúkọ tí àwọn èèyàn tí ẹ mọ̀rúkọ rẹ̀ wípé ó wà wípé oògùn yìí ó lọ ṣe kí ni ó wò ó dáadáa wípé pàdé ní padà sórí rẹ̀ mọ́ wípé ẹ̀yin ẹ̀ wò ẹ̀yẹ̀ wò èmi náà wá wò ó pé ṣé rọ́ ni àgbóòtọ́ èèyàn kan náà wà ó lóun ní ọgbẹ́ ẹnu Ibrahim Soliu ó lóun ní ọgbẹ́ ẹnu mo wá wò ó pé ọ̀dọ̀ ẹ̀ka wò ó bàbá wa sọ pé àìsàn yìí ẹ̀sán tó wò ní èmi náà wà fún Ibrahim Soliu mo ní gbà ó yá náà lò wàláì Ọlọ́run Jésù Kristi gbọ́ ẹ wò ó mọ̀ lò ṣùgbọ́n àwọn èèyàn wa àwọn nǹkan tó ń ṣe wọ́n tí wọ́n fi lè máa dúpẹ́ ni. Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube Adùn Àṣà Yorùbá TV ẹ má mi ṣe ọmọọba Bíọ́dún ìlera lọ́rọ̀ ó kú iṣẹ́ ọpọlọ. ètò kan gbogbo ayé ń fẹ́ tí wọ́n kan sára sí pẹ̀lú ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ọmọọba Kẹ́hìndé Bíọ́dún Philip ìgbékaka. àwọn èèyàn ń bo wìtìwìtì bẹ́ẹ̀ ni wọ́n ọ̀dà fún adúgbà lọ́gbẹ́ tẹ́ ọ̀dà fún product wa gbogbo ẹ̀yin tẹ́ ọ̀dà látòrí WhatsApp yìí ẹ má gbàgbé ẹ lè pè wọlé ẹ lè béèrè ẹ tẹ́sì béèrè sójú tẹlifíṣàn yìí àbí lójú fóònù yìí gbogbo ẹ dáwọ́ wá lórí nígbà tí ẹ text message sórí WhatsApp 090 20 17 19 99 090 20 17 19 99 ẹ má gbàgbé one stone ó ní agbára ẹ wò ó lọ́jọ́ ti tòní one stone mọ̀ ti ṣe kí ni ọ̀nà rẹ̀ mọ̀ ti jí ọ̀nà one stone mọ̀ ti jí wọ́n ti gbọ́ one stone nílùú Amẹ́ríkà nílùú US níbikíbi ni wọ́n ti ra one stone. Dr. Suleiman ló ní kí gbogbo yín o. bẹ́ẹ̀ni wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o. wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. ó sọ́ka sùn bẹ́ẹ̀ níta. ó wà kó tó wà níta bàbá Suleiman Egbeji Ogbomoso wọ́n ní ká kí yín dáadáa wọ́n láwọn mọ̀ lóore wọ́n lẹ́sẹ̀ wọ́n ló tiẹ̀ ti ń dínkù wípé àwọn ti ní àwọn pa lóríṣiríṣi tí fún àwọn bá ti ríǹgì wọ́n ń gbé wá fáwọn pé elémọ̀ ti ríǹgì ètò ẹ̀kọ́ dálò wọ́n ní ṣùgbọ́n gbogbo ìwọ tó ráwọ̀ pé wọ́n ní nọ́mbà tá a pè jáde àbí tá a fẹ́ pè yìí wọ́n ní kó sọ nǹkan tó bá fẹ́ sọ sórí rẹ̀ ọ̀dà rẹ̀ ẹ má gbàgbé ọ̀sẹ̀ olóru mẹ́ta tó wọ ìṣẹ́ àti òṣì dànù ó ti wà lágbàlá bàbá wa Suleiman Egbeji Ogbomoso ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ òun náà wà bẹ́ẹ̀ táwọn èèyàn gbọ́ wìtìwìtì gbogbo àwọn tó wà ní Germany tó wà lamẹ́ríkà gbogbo àwọn Èkó ará Àbújá àwọn Ọ̀ṣun Èkìtì Oǹdó Ọ̀rẹ́ Ìrẹsì Ìlá ẹ
ẹ wo gbogbo wọn gbogbo àwọn wàhọ́ akọ́rọ́ àwọn ìgbìrà gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ àwọn náà gbẹ̀yìn tí wọ́n ṣe kí ni tí wọ́n bu wìtìwìtìwìtì bẹ́ẹ̀ ni ojú àwọn Oǹdó kalẹ̀ àwọn Àkúrẹ́ kò yẹ wọ́n kalẹ̀ o gbogbo àwọn ará Ìlọrin gbogbo olówó bẹ́ẹ̀ àwọn ìgbìrà wọ́n bọ́ ní wìtìwìtì ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ ni ṣé bẹ́ẹ̀ rí ó wà lórí péjì ẹ ó bá ṣe apodidi ẹlẹ́dẹ̀ sí ni àwa mísì orí ọká orí èrè ẹ wò ẹ bẹ́ẹ̀ kí n máa ṣètò kù ẹ lọ wò ó ẹ pé bàbá wa fún wa bàbá wa ti sọ àwọn nǹkan tí ó wúlò fún tó ń ṣe ẹ wò ó ọmọọba Bíọ́dún Kẹ́hìndé olúwa lórí ètò ń lè tò yìí ìlera lọ́rọ̀ wọn lá ń pè ètò yìí ẹ máa share program yìí ẹ máa like ẹ wò ó ẹ máa like ẹ dẹ̀ máa share rẹ̀. Jẹ̀díjẹ̀dí ara ríro ẹ̀yìn lè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbà tó bá tára wá bá ń kọ́fẹ́ òwò tó bá sùn ní ẹ lọ́wọ́ kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀ one stone capsule jàdùmọ̀bídé aláyàbí òkè sẹ́gìrì làgìrì ọ̀làgìrì kàkàkà one stone capsule àpẹẹrẹ ìrìnlè tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ Sulawok Nigeria Limited Dr. Sulaiman Egbeji Ogbomoso tó kó ewé àtegbò pọ̀ lórí capsule one stone capsule olúléeṣẹ́ wà ní Egbeji aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Asadam road shop 7 and 9 DSF complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìyá àdòwò olóúnjẹ nílùú Ìlọrin tàbí kó máa kàn sórí ẹ má gbàgbé one stone ló ṣe kí ni olówó àtànísì one stone lọmọ tí wọ́n ń sọ one stone bàbá wa Sulaiman Egbeji wọ́n ní one stone ó sọ ọlọ́pàá ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ nígbà tí mo wọ Ìlọrin ilé àná tí mo lọ sí ọ́fíìsì wa tó wà ní Asadam àwọn arímọ́tò tó kàn fẹ́ yìn rí ìbọ̀ ó wá fi rìfáàsì ó wá fi sí mo kàn rí mọ́tò àwọn ọlọ́pàá tí wọ́n ń lé bọ̀bọ́ yìí fi ẹ̀yìn rìn àwọn ọlọ́pàá ń fi wájú lé bọ̀bọ́ rìn wọ́n dé kọ́nà wọ́n rìn àwọn tó bá máa ṣàdàmú dáadáa láti ilé epo kan táwa ti kọjá LUT òun ló ti fi ẹ̀yìn rìn débi tó ti máa U-turn níbi Butterfield nísàlẹ̀ ẹ wò ó àwọn ọlọ́pàá mọ̀rímù ó tún yí gbọ́rọ̀ bọ̀bọ́ yìí ẹ wò ó àgbákò èèyàn ó ní bọ̀bọ́ yìí ó wá yàtìyàtì nínú mọ́tò nígbà tó wà tán ó tẹná mọ́lẹ̀ ó tẹnu zùù mo wá wò ó wípé ògùn yìí kì í sí ọlọ́pàá rárá sójà ni torí kò lè bá sójà dẹ́rù rẹ̀ wò sójà ó ti mú wọn mú ṣòkòtò wọn fi fàṣẹ sí gbàgà ó ṣe kí ni ó balẹ̀ ní gbọ́mi one stone yìí sójà ni one stone yìí tó bá gbá àìsàn mú àìsàn yìí kò lè bọ́ ní ọwọ́ rẹ̀ ó máa mú yóò fún ní kábà tó bá ti fún ní kábà ó balẹ̀ nù gbàrà ó bá ṣe balẹ̀ ẹgbọ́ ilé ìgbọ̀nsẹ̀ ó gbàlejò nu ẹ wo bàbá Sulaiman Egbeji wọ́n ní ká kí i dáadáa. The Bluetooth device is wọ́n ní ká kí yín dáadáa ẹ wò ó ẹ má ṣe wèrè lọ́jọ́ tòní gbogbo ẹ̀yin scammer ẹ má scam wá lórí péjì ẹ má yí Facebook ẹ má kó lé wá jáde ẹ wò ó. pásítọ̀ ká sùn bẹ́ẹ̀ níta ká má ṣòjòjòmọ́ jẹ̀díjẹ̀dí ara ríro ẹ̀yìn lè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbà tó bá tára wá bá ń kọ́fẹ́ òwò tó bá sùn ní ẹ lọ́wọ́ kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀ one stone capsule jàgùlàbídé aláyàbí òkè sẹ́gìrì làgìrì ọ̀làgìrì kàkàkà one stone capsule. ẹ gbọ́ mi one stone wà lóbi bí àwa máa sọ adídábá ti ń lo one stone yìí ẹ má yẹ ká gbàgbé làwàfín náà ní agbára ó ní agbára gan ó ní làwàfín náà sójà ni kì í sọlọ́pàá rárá ó lóun ṣiṣẹ́ fún jẹ̀dí ẹ̀yìn dídùn nǹkan ọmọbìnrin tó ṣe ségesège àbí nǹkan ọmọbìnrin tó ṣe kíni tó ń rùn ẹ gbọ́ mi tó bá ti gbẹdúrà ìdààmú wàhálà ó kú onú ayé rẹ nìyẹn wọ́n wá lo kíni wá lo one stone tó bá ti lò gbogbo àwọn product wa yìí mo máa ń sọ fún yín tẹ́ bá ti fẹ́ lò ẹ kọ́kọ́ lo lawafin ó ní lawafin bó ṣe wà lórí powder òun ló wà lólómi ẹ gbọ́ wọ́n ti gbé kọ̀ńténà ti dé láti ìlú òyìnbó ẹ wò ó àwọn kan tí ẹ máa fi sápò káàkiri ni tẹ́ máa gbé káàkiri adúgbẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ wò ó wọn ni wọ́n ti ọ́dà fún yìí bó ṣe wà ìlú wo ló ń lọ náà mo ti gbàgbé ó ń lọ òní bó ṣe wà yìí kí àwọn ti US àti gbé lọ fún wọn eléyìí lọ sí Ondo ló ń lọ Ondo lélẹ́yìn ń lọ Ondo àwọn Ondo ló wà àwọn náà ọ̀dà fún bó ṣe wà yìí làwọn fi wà ń bẹ̀ one stone wà ń bẹ̀ apasi wà ń bẹ̀
sùlàfí wà sí kí ni owó à ń bẹ̀ oríṣiríṣi àwọn èèyàn mo ní wọ́n ti ọ̀dà ìwọ́n tó bá nífẹ̀ẹ́ rẹ̀ gbọ́ mi 090 20 17 19 99 090 20 17 19 ẹ gbọ́ mi àwọn dókítà wọ́n sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ wọ́n ní àwọn èèyàn wọn ò nífẹ̀ẹ́ ara wọn ní wọ́n ní wọn ò nífẹ̀ẹ́ ara wọn wọ́n lè kẹ́ padà sórí ewé àti egbò òní wọ́n tẹ́ bá padà sí wípé nǹkan ìbílẹ̀ ló yẹ káwọn èèyàn ká máa lò sí àìsàn tó bá ń ṣe wá wípé ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ní oògùn òyìnbó wọn làwọn fẹ́ máa lò àwọn òyìnbó máa ń lo oògùn tiwa náà wọ́n máa ń lò ó ẹtí bẹ́ẹ̀ ti rí pọ́ọ̀sì kan tí mo pọ́ọ̀sì láìpẹ́ yìí tí òyìnbó tó gbé one stone tó gbé dání tó sọ iye èèyàn tó ti lò ó tó dẹ̀sẹ̀ kiri tó ti rí ìwòsàn ẹ wò ó lẹ́nu àlejò mi náà ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu àlejò mi. tó àsìkò ẹ dákun àwọn ọlọ́dọ̀ kan ẹ jọ ẹ. ẹ̀yin tẹ́ wà ní US ẹni bù wá dàrẹ́tì ni a máa dá yín lò ẹ béèrè nǹkan tẹ́ bá fẹ́ láti ọ̀dọ̀ wa ẹ wò wáṣọ ó wà bí. lápẹ̀rí nì tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ Sulawok Nigeria Limited Dr. Sulaiman Egbeji Ogbomoso ló pe ewé àtegbò pọ̀ lódi capsule one stone capsule olùléeṣẹ́ wà ní Egbeji Aláwòye compound nílùú Ògùn. ẹ wo làwọn fi bẹ́ẹ̀ ni tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ làwọn fi tì ẹ̀yìn ríro kànjọ̀gbọ̀n nǹkan oṣù tí ó ṣe déédéé fọmọbìnrin làwọn fi tì nígbò pẹ̀lúra. òdodo ọ̀rọ̀ bọ́mi ti poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lògùn ìbílẹ̀ làwọn fi tì wú jẹ̀díjẹ̀dí ti gbòǹgbò ti gbòǹgbò ẹ̀yìn ro mẹ́yìn dúdú ti kànjẹ̀gbọ̀n ibà ti rógo. ẹ gbọ́ mi tẹ́ yóò bá lálàáfíà á dàbí pé yóò sí ilé ayé mọ́ ni torí bá fún ẹ pẹ́rẹ́ wà ní ṣé mo wà láyé báyìí gbọ́ mi tẹ́yìn bá ń ru ẹ pẹ́rẹ́ wàhálà ni gbọ́ mi èlò wa ló fẹ́ fi rọ oògùn tí ò ní ẹ má yẹ ká ní ahun sí ara wa ẹ má yẹ ká ní ahun sí ẹ̀mí ara wa kò sí bá a ṣe lé lówó tó kọ́ lówó ju Dangote lọ kọ́ lówó ju síìpù lọ kọ́ lówó ju Kẹ́hìndé Abíọ́dún lọ gbọ́ tó o bá tí o bá sí kí ni mo fẹ́ pè náà tí àìsàn bá ti wà nínú àgọ́ ara ẹ gbọ́ mi wàhálà ni tí kú bá ti wá dé gbogbo ń tọ́ ní ta ló ní gbọ́ mi ó ti di tẹni ẹlẹ́ni ṣùgbọ́n tọ́jú ara rẹ tọ́jú ara rẹ tọ́jú ara rẹ mi ọ̀rẹ́ mi tọ́jú ara rẹ ẹgbẹ́ mi tọ́jú ara rẹ gbogbo ìtẹ́ wò wá ẹ tọ́jú ara yín Sọ́líù tọ́jú ara rẹ Ibrahim Sọ́líù aṣáájú tọ́jú ara rẹ ọ̀gájò ẹ tọ́jú ara yín Blessing tọ́jú ara rẹ ọmọ olórin tọ́jú ara rẹ ṣẹ̀ṣẹ̀dé tọ́jú ara rẹ ẹ dákun yẹ ká tọ́jú ara wa ẹ dákun yẹ ká tọ́jú ara ta ló wà ń bẹ̀ hello ta ló wà ń bẹ̀. hello sir. hello. yes sir ẹ dákun ẹ má bínú mo fẹ́ mọ tí mo ṣe lè dé ọ̀dọ̀ wọn ní mi gẹ̀ẹ́sì náà. ẹ wo ohun tá a sọ kọ́ nìyẹn ìwọ tó bá fẹ́ ro oògùn ó ní òpè wá fún a máa sọ fún yín a ní bàbá wa Suleiman Egbeji Ogbomoso wọn ò dá yẹn lóhùn lónìí wọn ò dẹ́ dáhùn yẹn lóhùn lọ́la ìwọ tó bá wá láti Amẹ́ríkà tó bá ní bàbá máa dé lóhùn lónìí irọ́ ni ìwọ tó bá wá láti Germany tó bá bàbá máa dé lóhùn lọ́la irọ́ ni ó tún di Saturday bàbá ò dáhùn lóhùn lọ́jọ́ Thursday àti Friday ṣùgbọ́n ẹ mọ̀ pé wọlé fún yẹn orí ètò láwà kí ni ìlera rẹ kí ló ju ọ lẹ́nu nǹkan tó yẹ kó béèrè fún nìyẹn kì í ṣe kó a máa bè mí kó a máa sọ nǹkan yára ẹ̀wẹ̀yà wò ó má jẹ́ kí ló bí mi orí ètò láwà dákun ọ̀rẹ́ mi máa share program yìí máa like page máa comment àìsàn ẹ gbọ́ mi ó máa dùn mí ẹ gbọ́ àló máa dùn mí tí bá rẹ̀yìn lẹ́gbẹ́ mi tára rẹ̀ ò bá yá ó máa ní mí lára ni ẹ jẹ́ ká wò láti bi àwọn nǹkan ọ̀sìn tá a ní nǹkan ọ̀sìn tá a ní ẹni pé tára wọn ò bá yá wọn ò ní lè ṣe dáadáa ká tó wá sọ pé èèyàn gbọ́ mi èèyàn ló fẹ́ fi rògùn ó rèé èèyàn ló fẹ́ fi rà á ìwọ tó lè fún yẹn 1 million tó lè fún yẹn 2 million ọ̀lẹ́ ọ̀dọ̀ ògùn òyìnbó kí ló ṣe é tó lè ọ̀dọ̀ àwọn eléyìí ẹgbọ́n ohun táwa máa jẹ́ àti jẹ́ tààrẹ̀ tún jẹ́ lọ́lá àwọn èèyàn lọ́lá àwọn tó ń bù wá ní nǹkan táwa náà tún sí sí owó wa adúpẹ́ lọ́wọ́ wọn ọ̀rẹ́ mi Ibrahim Sọ́líù olówó ni ó ń bù mí lówó èmi náà lówó àwọn èèyàn bú èmi náà lówó tó bá wò tiẹ̀ tí lówó lọ́pọ̀ ṣùgbọ́n a máa níjọ́ kan bàbá Suleiman Egbeji kí ló torí nǹkan tó fẹ́ jẹ́ torí àǹfààní àwọn èèyàn ni ẹgbọ́n
bàbá Suleiman Egbeji tó bá sọ pé olówó bàbá Suleiman Egbeji wọ́n ṣe kí ni wọ́n lówó ẹ gbọ́ mi kí n ṣe pọ́tò nìkan tó fẹ́ jẹ àwọn aláǹtí wọn pé bàbá ẹ jẹ́ kí gbogbo àgbáyé ṣùgbọ́n àdúpẹ́ àwọn tá mọ yìí wá sọ wọ́n mọ̀ ti dé wọ́n ti gbé kọ̀ǹténà dé ìwọ tó bá wà l'Ógbómọ̀ṣọ́ máa lọ sọ́dọ̀ bàbá Suleiman Egbeji Ogbomoso wàá rí kọ̀ǹténà yẹn níbi inú mechanic village tí wọ́n gbé sí wọ́n sọ náà fẹ́ kó jáde ẹ gbọ́ mi Ibrahim ẹ jọ̀ọ́ ẹ yẹ ká serious ẹ dákun ẹ wo àwọn product yìí dáadáa. ọmọbìnrin tí ò ṣe déédéé dàbò múnira dání gbogbo ọlọ́mọkùnrin tó ti dakú rẹ̀ tẹ̀lé lawafin tí ó tó lára sọ bí ẹni sọgbàdójúlówó ọkùnrin ìkókó ẹ tún wá gbọ́ o lawafin powder tea náà lọ dára fáwọn tó ń wojú olúwa fọ́mọ lawafin tea tẹ́ ti mọ̀ bí àwọn owó náà ló tún yíra padà dé pẹ̀lú agbára lápọ̀tún làjọ NAFDAC ṣe jẹ́ lónìí. ẹ má jẹ́ kí àlejò mi Akíbádé èmi ló ṣe ọkọ̀ wọ́n rù gàgà báyìí. wo mẹ́wàá ń ṣe mí ní bákò lóru èèyàn nìyà ó dà rí ìrìnàgò òfẹ́ jágara wo òun ló mọ̀ fúnra ẹ̀. ní tó tó báyìí ló ń dé mara Akíbádé lọ jẹ́ ń gbọ́ látọjọ́ yìí níbi tí Sulafin wà. Sulafin lọ́kọ. bẹ́ẹ̀ ni Sulafin wà lóríṣiríṣi bẹ́ẹ̀ ni àwọn olóyè ti bẹ́ẹ̀ ni nǹkan fìdílé ètò náà pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Bíọ́dún Philip. ẹ wo Akíbádé èmi ló ṣe ọkọ̀ wá rù gàgà báyìí. wo mẹ́wàá ń ṣe mí ní bákò lóru èèyàn nìyà ó dà rí ìrìnàgò òfẹ́. ó máa ní agbára lọ́jọ́ bí ó sì mọ ti bẹ́ẹ̀ ni tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ lálàáfíì tì ẹ̀yìn ríro kànjọ̀gbọ̀n nǹkan oṣù tí ó ṣe déédéé fọmọbìnrin làwáfíì tì ní kò pẹ̀lú ra. òdodo ọ̀rọ̀ bọ́mi ti poró náà tó dò kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lòògùn ìbílẹ̀ lawafin tea wú jẹ̀díjẹ̀dí ti gbòǹgbò ẹ̀yìn ro mẹ́yìn dúdú ti kànjẹ̀gbọ̀n ibà ti rógo nǹkan àlejò ọmọbìnrin tí ò ṣe déédéé dàbó múnira. bẹ́ẹ̀ ni kí ló fẹ́ sí ẹ. Suleiman ló ní kí gbogbo ayọ̀ wọ́n sì kí gbogbo wá yín. wọlé ẹ jẹ́ ká gbé àlejò wa fóònù nọ́mbà tẹ́ fi máa ọ́dà fún pírọ́dọ̀tì wa yìí ń rèé 09020171999 09020171999 ẹ̀dá ìtẹ́ ń darapọ̀ mọ́ wa nílé agbára akíyín dáadáa ọmọ mi dáadáa mo kí ẹ láti college of education mo rí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò ayígọ́rọ́ mo rí ẹ ọmọ tó máa bẹ́ẹ̀ bú yẹn àti rí ó bú mi dáadáa hello ta ló wà ń bẹ̀. Hello. hello ta ló wà ń bẹ̀. Hello, ẹ káàsán. ẹ káàsán. Ẹ jọ a nídìí oògùn tí wọ́n polówó yìí ni. ẹ nídìí lawafin. Owó potential ni èèyàn ní. òun lẹ nídìí ẹ̀yin ọ̀dà fún nọ́mbà yìí ẹ lọ sórí WhatsApp yín ohun tẹ́ bá ti fẹ́ bẹ́ẹ̀ ẹ ṣàlàyé rẹ̀ síbẹ̀ wọ́n sọ bí ó ṣe kàn yín lára ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀. Ok, ṣé nọ́mbà yìí náà la máa àìsí WhatsApp? nọ́mbà ilẹ̀ máa hàdì sí WhatsApp kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ó máa kàn yín lára bẹ́ẹ̀ ni ẹ ọ̀dà fún nǹkan tẹ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀. ẹ wo wọn làwọn èèyàn ti ń pè fún yìí tọ́jà ti ń béèrè ẹ máa ọ̀dà fún ẹ jọ̀ọ́ ẹ máa ọ̀dà fún kò sí nǹkan tẹ́ ẹ béèrè fún iléeṣẹ́ wa one stone wà ń bíbí lawafin apasi Sulafin ó wà ń bí àlùjọ gángan ẹ wà ń bọ̀ lórí àlùjọ gángan ẹkùn ọkọ̀ òkè sójà tó ní agbára ni tí ọkùnrin bá lò ó tó bá gbá ìyàwó rẹ̀ mú àní mo lò lánàá ìyàwó mi dẹ̀ sájáde kú ònúlé mo ní kí ló dé bàbá ẹ wò ó sáà ní di agbára àlùjọ gángan ikú bàbá wa ní àlẹ́ dínkù torí àwọn tó wà ń lu òyìnbó ẹ wò ó ẹ yẹ kí àlejò mi ẹ yẹ kó wọlé ẹ yẹ ká fi bàbá ẹ yẹ ká fi gbé wọn wọlé. Suleiman ló ní kí gbogbo yín ọ̀ wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀. wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta. Ó wà. Àmọ́ sòdodo. bẹ́ẹ̀ ni Jẹ̀díjẹ̀dí. bẹ́ẹ̀ ni Ara ríro. Bẹ́ẹ̀ni. Lè ṣe déédéé. Bẹ́ẹ̀ni. ọlọ́mọbìnrin gan. Ẹ̀yìn dídùn. Bẹ́ẹ̀ni. Nígbàkúgbà tára wa bá ń kọ́fẹ́ o. Ee. Wọ́n sọ́ka sùn yẹn lọ́wọ́ kára wa lè jí Ọ̀gá pépé. mi. olùsẹ́ òjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀ wọ̀ one stone capsule Ẹ̀yà tí àdàbílẹ̀ bá lu súnmọ́ àdáyà wà. bí òkè sẹ́gun ìlàjì Àpò mi ọ̀dàjì bí èsì yẹn, ó lè fẹ́ sí wọn one stone dáadáa. capsule àpẹẹrẹ ìnè tí a fi wí àtẹ̀gùnṣe láti iléeṣẹ́ Sulafin Nigeria Limited Dr. Suleiman Egbeji orí yí pé ta ló tún wà ń bẹ́ àwọn olóyìnbó ló ń pè wá yìí ẹ ká gbọ́ ohun tó fẹ́ wí. hello Hello, ẹ káàsán sá. ẹ káàsán Ẹ tún ṣe
Yes, ìlú wo ló ti bá wa sọ̀rọ̀? Ẹni òògùn tí èèyàn lè lò tí èèyàn bá ń ṣe ìdíje. Bẹ́ẹ̀ ni ó wà. One stone ni. Bẹ́ẹ̀ ni. Òkè báwo la ṣe máa yí ṣá? Ẹ ọ́dà lórí WhatsApp yín. Ẹ á di nọ́mbà yìí. Kẹwàá ẹ̀ ní WhatsApp. Ń tẹ́ bá fẹ́ kẹ́ sọ síbi bẹ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ máa ra kí lórúkọ rẹ̀? Lawafin. Ẹ máa ra Lawafin àti one stone. Ẹ máa rà á tó bá ti lo méjèèjì. Gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́hún. Ara wọn ṣe kí ni ara wọn máa yá dáadáa. Bẹ́ẹ̀ ni kò ní gúfẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni nǹkan ló dì sínú àyà rẹ̀ tó bá ti lò ó máa ṣe kí ni ó máa kúrò kò ní gúfẹ̀ dá ẹni tó bá ń gúfẹ̀ ẹni pé ìfẹ̀ yẹn máa rùn àbí kí irun tó bá gúfẹ̀ ni. Ẹ má bínú ìsúkè ni mo fẹ́ sọ. Ìsúkè àbí ara kan náà ni òun náà ló fà á ìsúkè táwọn lè àbí bẹ́ẹ̀ kọ́ ni. Gbogbo ṣe jẹ́ tọ́lọ́ ó máa kúrò ọ̀dà fún yóò dọ́dọ̀ yín ìlú wo lẹ ti bá wa sọ̀rọ̀ báyìí. Bẹ́ẹ̀ ni mo ti rí nọ́mbà yín àti Amẹ́ríkà ni ó máa kàn yín lára ṣé ẹ ti gbọ́ ọ̀dà fún ẹ̀sùn àdúpẹ́. Ẹ wò ó nìyẹn àti Amẹ́ríkà náà ti pè wá wọlé yẹn gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà adúpẹ́ lọ́wọ́ àwọn NEPA ẹ ṣeun adúpẹ́ ẹ ṣe gan o wọ́n ti múná dé orí mú mi tẹ́lẹ̀ ẹ wò ó adúpẹ́ lọ́wọ́ yín NEPA Saddam adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan o gbogbo ẹ̀ tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ wà ní US ìwọ sọ nǹkan tó ń ṣe é gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́ o ẹ wò ó ayìn wọ́n dẹ̀ tún mú lọ ẹ̀yìn nu Ọlọ́run bẹ́ẹ̀ ṣe panamọ́ wa lójú ọpẹ́lọpẹ́ wípé 24 hours generator wọn là wá ń tàn nílé iṣẹ́ wa adúpẹ́ lọ́wọ́ Facebook ká tún dúpẹ́ lọ́wọ́ Facebook ká dúpẹ́ lọ́wọ́ YouTube ká dúpẹ́ lọ́wọ́ nígbà tí tẹlifíṣàn tó yẹ kí àwọn èèyàn kán máa rí wa wò live and direct orí bíbí ẹ wò ó ẹ máa share program ẹ máa like ẹ máa share ẹ máa like. Dr. Sulaiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹ wò ó ní last year ó níbi kan tá a wà níbi sinimá ọmọ jàbàtà a wà ní bóyá day 10 àbí day 7 day 9 láwà lọ́jọ́ ti tòní lọ́dún tó kọjá a wà ní jàbàtà tá a ti ṣe sinimá àwọn ọmọ mi college of education àwọn ọmọ dáadáa àwọn ọmọ lálùbáríkà mo kí yó ó pé ọdún kan báyìí bá wà ní location àti ṣe lọ́ọ̀jì rẹ̀ àti ṣe nǹkan rẹ̀ ẹ wò ó aṣọ oníjẹta pé sinimá kan tún bọ̀ tá a fẹ́ yà gọ́ngọ́ aṣọ ní táìtù rẹ̀ lọ́ọ̀ 15 àti 16 àti 17 ní next month ló máa bẹ̀rẹ̀ ẹ mọ́ gbàgbé àlejò mi ó ti wà nílé agbára báyìí àlejò mi ti wà. ká sùn bẹ́ẹ̀ níta ká má ṣòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro àìlè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn. ẹ wo àlejò mi kan forí wọ́n forí jó wọ́n ti gbádùn orí yìí ó ní agbára ẹ má gbàgbé fún wọn tá a ṣe ń wò wá bóyá fẹ́ ọ̀dà àbọ̀ fẹ́ pè wá ó ní o 20 17 19 99 ó ní o 20 17 19 99 ayégoro mo kí ọ dáadáa ọmọ mi mo kí ọ dáadáa pẹ̀lẹ́ ẹ kú dúró Julius ń kọ́ àárín látàárọ̀. nígbà tó bá tára wá bá ń kọ́fẹ́ o wọ́n sọ ká sùn ní ẹ lọ́wọ́ kára wá lè jí pépé. kúrúkúrú sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀ one stone capsule. ó dá àlejò mi àfitolúwa ni mí àfi kí n káàbọ̀ sílé iṣẹ́ wa ẹ bá mi kí gbogbo ọmọ Nàìjíríà tó ń wọ ìkéde àmì dárúkọ yìí fún wọn. ẹ ká sọ gbogbo ìyára ilé ṣé àlàáfíà lẹwà ṣe dáadáa gbogbo ayé. ẹ wo àlejò mi ẹ sọ̀rọ̀ sókè káwọn èèyàn lè gbọ́ yín dáadáa. orúkọ tèmi ni Folúkẹ́ Òjó. láti ìlú wo lẹ ti wá sí bíbí. láti Maryland ní Amẹ́ríkà ni. láti Amẹ́ríkà lẹ ti wá sórí ètò yìí. sọmọ Nàìjíríà ní ni àbí ọmọ ìlú yẹn ní. ọmọ Nàìjíríà ni mí. ọmọ Nàìjíríà ní ìlú wo ní Nàìjíríà.
Àkúrẹ́ North ní Ondo State mo ti wá. Àkúrẹ́ lẹ ti wá ní Ondo. Ọmọ Ẹdó mi dáadáa. Àbí sẹ́yìn lọ́mọ Ẹdó mi dáadáa. Ẹdó Ondo, Ẹdó mi dáadáa. Sẹ́yìn lẹ ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin kọ́ lẹ ń jẹ́ bẹ́ẹ̀. Ó dẹ̀ ṣe o, a rí ní orí ètò lọ́jọ́ ti tòní, adẹ̀rí lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Ogbomoso. Kí ló ṣẹlẹ̀ tá a fi bá ibẹ̀ gbogbo ọmọ Nàìjíríà fẹ́ mọ̀? Ẹ mọ̀ parọ́, ẹ dákun, ẹ sòtọ̀rọ̀. Àjọṣepọ̀ wo ló wà láàárín ẹ̀yin àti bàbá wa Suleiman Egbeji àti One Stone àti Kẹ́hìndé Abíọ́dún Philip? Ẹ ṣe olóòtú. Something not last year, bẹ́ẹ̀ tí bàbá make some certain advertisements, maybe on this ìgbà ìwáṣẹ̀. Yeah, bẹ́ẹ̀ ni. So that's what I get to know about Baba. And then Baba sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ One Stone àti Lawafin. Bẹ́ẹ̀ ni. So then I big interest on that One Stone and Lawafin. So I have to call Baba myself, you know, to make some inquiries about the One Stone and Lawafin products. And Baba gave me, as in, Baba told me to call as maybe it's not Friday. That was around 6:30. That was when he can attend to me on the phone. And Baba did that when I called. Ẹ sọ Yorùbá torí àwọn ìlú Yorùbá làwọn wà yìí. Ẹ sọ Yorùbá. So wá tí mo máa pe Baba ní ìlú Ògbómọ̀ṣọ́, mo ṣàlàyé bàbá pé èmi tí mo bá wọn sọ̀rọ̀ lórí kí láti Amẹ́ríkà ni. Bàbá wa ní okay, One Stone yẹn mo wà okay dẹ̀ pẹ̀lú Lawafin mo dẹ̀ ní pé okay, báwo la ṣe máa get here as in láti place our own orders to get to the US. Baba dey direct me sí ọ̀dọ̀ Mr. Kẹ́hìndé. That was in Ìlọrin. So that's when I get to know about Mr. Kẹ́hìndé. So then for now, iléeṣẹ́ mi ní America ń sìn pẹ̀lú bàbá àti iléeṣẹ́ Mr. Kẹ́hìndé, that's Nígbàtí TV. But what it comes to an agreement together, you know, to become partners in this particular product. So right now, ìkọ̀kọ̀ tó mọ́ sí Nàìjíríà ni pé mo ti ní àwọn products to pọ̀ gan lẹ̀. Because the last time tí mo ra àwọn products yẹn, I bought about $500. $500? Mo lè fi ra oògùn tẹ́ ẹ lò sẹ́yìn nìkan lẹ lóní. No, I use myself, my brothers and sisters, even my fiance used. Because I come in DJ. So I have to place them on that Lawafin. Then most of my friends there, they pay that or no product here. It's like they picking up fake on any movie shit. Just for me to get people to know about the program, about the product. Sorry. Ẹ wò gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá. Ẹ wò gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá. Ó ní agbára, ẹ ti gbọ́rọ̀. $500 ó ní wọ́n fi ra oògùn, wọ́n dẹ̀ pín fún àwọn èèyàn. Ẹ kàkúlẹ̀tì ẹ̀ láàrin ara yín nílé, ẹ mú fóònù yín, àwọn èèyàn tó jẹ́ lọ́wọ́ Nàìjíríà wọ́n wá rà á. Ẹ dákun, nígbà tí bàbá pè mí lánàá, mo rí kinní kan tó gbé tó gùn kínú. Kọ́ńtínà ni ò láì fi kógùn. Ẹ wò gbogbo ẹ̀yà ara Nàìjíríà, gbogbo ẹ̀yà ara Ìlọrin, ẹ̀yà ara Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀yà ọmọ Yorùbá, wọ́n ti wá kógun One Stone wo, wọ́n dẹ̀ wá kó Lawafin. Ẹ gbọ́ ẹ mọ̀ parọ́ o, ẹ mọ̀ parọ́. Nígbà tẹ́ ẹ lo Lawafin yìí, báwo ló ṣe rí lára yín? Ó ṣiṣẹ́ gan-an, ó ṣiṣẹ́ lára wa. In fact, mo jẹ́ kan lára àwọn tó ní ẹ̀rí, and people that tí mo fún ní product yẹn, wọ́n fún mi ní ẹ̀rí. So now I have people on ground. You know, when you have people demanding for something they have not even seen, but what they heard about it is very, very good. So that's why you get people. Bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ̀yin lẹ jẹ́ aṣojú wa. Bẹ́ẹ̀ mi ṣe jẹ́ aṣojú káàkiri gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ làwọn náà jẹ́ aṣojú nínú US. Aṣojú wa nìyí ní US. Èmi láṣojú ní gbogbo àgbáyé ní Nàìjíríà. Èmi láṣojú bàbá wa Suleiman Egbeji Ogbomoso. Tẹ́mi náà tún wá ní PA Blessing owó àbíbí ẹ wò ó mà. Báwo la ti fẹ́ ṣe báyìí? Mo rí pé ẹ mú àwọn lẹ́tà kan wá nígbà ìfẹ́ẹ̀tì bàbá wá sí Amẹ́ríkà. Bàbá ò ní wá, àbí àwọn ọ̀gá wọn lọ. Bàbá ò ní wá, èrò pọ̀ ńlá tí bàbá fẹ́ dá lóhùn. Bàbá ò ní wá, mo ti sọ fún bàbá, èmi sọ fún bàbá, nígbà tó kéde àti bàbá, mo ní bàbá ẹ dákun, ẹ jẹ́ ká gba kínní, ẹ jẹ́ kémi àti Blessing àtàwọn crew mi, ẹ jẹ́ káwa lọ máa dà lóyìnbó, ẹ jẹ́ káwa lọ máa dàrú. Àbá ní rárá, àti ìtọ́jú àwọn tó wà Nàìjíríà, àti ìtọ́jú wọn sáà. Wípé tó yìnbó bá fẹ́ tọ́jú ara rẹ̀,
kó ṣe kí ni kó wá Nàìjíríà. Ẹ wo bàbá wa Suleiman wọ́n ní ká sọ̀rọ̀ sókè bàbá wa Suleiman Egbeji Ogbomoso ọlọ́ngbọ́ èèyàn dáadáa ni wọ́n ò dẹ̀ láìkí ara wọn nìkan wọ́n láìkí gbogbo àwọn ọmọ Nàìjíríà àti òyìnbó náà. Ẹ wá gbọ́ mi bó tí mo ń lọ ní ẹni pé ní Nàìjíríà tá a bá gbéra alọ́ọ̀lù òyìnbó alábẹ́ tọ́jú ara wa. Ẹ wá gbọ́ mi bàbá sọ pé àwọn ò lè lọ sílùú òyìnbó láti lọ tọ́jú èèyàn kankan pé àwọn tó wà lọ́hùn tí wọ́n fẹ́ tọ́jú ara wọn kán wá Nàìjíríà. Ẹ wo bàbá wa Suleiman Egbeji èèyàn dáadáa ni wọ́n mo dìde fún wọn mo gbẹ́bẹ̀ fún wọn mo gbẹ́dì fún wọn mo ṣe káábíyèsí fún bàbá mi èèyàn dáadáa ni bàbá wa Suleiman Egbeji mà nígbà tẹ́ ẹ lo wọ́n sọ yìí báwo ló ṣiṣẹ́ lára yín. Ó ṣiṣẹ́ fún malaria ó ṣiṣẹ́ in fact ọ̀rẹ́ mi kan nurse ni ó nígbà tí ọ̀rọ̀ covid ọdún covid yẹn wà gbà yẹn so tó nígbà yẹn tó kó òun jí láti ṣẹjọ́ kan pé wa so it was like having that kind of symptoms of covid then she called me one year babe you can try that one stone babe because one stone dey prevent malaria tó lè cure malaria it can actually cure COVID too. And she took it. And by the grace of God, the next day she called me, she's fine. Ṣé ẹ gbọ́? There are more people that want to be selling it now. Báyìí ṣé ẹ gbọ́ Ogbomoso lóyìnbó tó báwo tí ẹ gbóyìnbó wọ́n láwọn ní ọ̀rẹ́ kan tó wà l'Amẹ́ríkà tó jẹ́ nọ́ọ̀sì wọ́n nígbà tó dé wọ́n nígbà tí COVID-19 yẹn tó ń jẹ́ rẹ̀rẹ̀rẹ̀ wọ́n nígbà tó dé wọ́n ló náà wá rí wípé òun mà ti ń sín tọ̀ òun mà ti ń ṣe kíní kan ṣé kì í ṣe òun mà ti ń sìn ṣé kì í ṣe wípé COVID-19 yìí ó ti fẹ́ rápálá sínú ara o ó wá pe àwọn wá sọ wípé wò ó lo wáṣọ tó bá lo wáṣọ ààrẹ mọ̀ máa yá wọ́n ní bó ṣe lo wáṣọ nìyẹn wọ́n ní ìsìn wípé ó ti ń pe àwọn wípé ara òun ti yá wípé ó ti wá ń pe àwọn wípé ẹ dákun ẹgbẹ́ mi náà rà tírélà kọ̀bọ̀ ẹ bá mi ra kọ̀ńténà ẹ gbọ́ kọ̀ńténà mẹ́rin ló fẹ́ kó lọ sínú ìlú wa. Kọ̀ńténà mẹ́ta ẹ dákun o ẹ lè rí kọ̀ńténà mẹ́ta ẹ lè kó lọ torí gbogbo àwọn tó ń wò mí lẹ́bàá tiẹ̀ kó l'Ógbómọ̀ṣọ́ ẹ lè kó bí tá a wà yìí torí gbogbo àwọn tó fẹ́ ọ̀dà fún pírọ́dọ̀tì ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ wò mí tẹ́ fẹ́ ọ̀dà fún pírọ́dọ̀tì 090 20 17 19 99 090 20 17 19 99 ayíkóró bó ṣe ń wò mí lórí Facebook page èmi náà ń rí ẹ mo ń rí ẹ dáadáa tolúwa ni mí bí ó náà ṣe ń wò mí bó ṣe ń láìkí péjì mo ń wù ẹ mo ń rí ẹ gbogbo ẹ̀yin tẹ́ láìkí ẹ tẹ́ ṣíà rẹ yóò dára fún yín o ẹ ṣe àdúgbò ẹ ká dá tóbi díẹ̀. Dr. Sulaiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má ṣòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro. Ẹgbẹ́ mi wọ́n sọ̀rọ̀ nípa làwọn fíìn wọ́n dẹ̀ sọ̀rọ̀ lórí one stone ẹgbẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ wò wá ẹ̀yin náà dóògùn ìwò ẹ̀yẹ́wò ẹ wo bó ṣe rí àwa ń lò ẹ wò ó ń dà mí nínú bí mo ṣe wà yìí torí lálẹ́ àná mo ṣojú kòkòrò èmi náà wá gbé lọ́wọ́ fi mẹ́ta mo gbé lura ẹ wò inú mi ṣùgbọ́n ara mi le ṣùgbọ́n mi náà rọ aṣẹ kíni mo rán yí àgbẹ̀ díẹ̀díẹ̀ torí ẹni olè jẹ́ ń pariwo lọ́pọ̀ kí wọ́n máa ṣe kíni kí bẹ́ẹ̀ máa sàn lẹ́yìn ẹsẹ̀ mi ẹ wò ó mo wà lórí ètò lọ́jọ́ ti tòní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rà ó dàbí ẹ̀rín ni kì í sẹ̀rí ìwọ́tọ̀ tí ní dákun ní ẹ wò ó àwọn èèyàn náà wà yìí kọ̀ńténà wà lọ́dọ̀ ọba Suleiman Egbeji ẹ máa lọ lé wọn báyìí wọ́n kó bá ṣe ń ṣe náà ń kó torí ibẹ̀ ní stọọ wà ibẹ̀ ni mo fèèyàn sí tó bá wà mọ́nítọ̀ rẹ̀ lẹ́yìn Ọlọ́run àtúnfà wà àwọn náà wà ní gbogbo di product yìí táǹtà káàkiri gbogbo àgbáyé máa tẹ bá dé lu òyìnbó ẹ wò ó kí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín o mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ yín ni ẹ wò ó èmi náà fẹ́ tọrọ mo fẹ́ tọrọ òyìnbó tí a lè fún mi lóyìnbó kébì náà máa gbọ́ sí òyìnbó kí n máa lu àlùjọ gẹ́gẹ́ fún òyìnbó kí n máa gbọ́ sí fóyìnbó kí n máa lùlù òyìnbó ǹjọ́ pọ́sibù ṣé mo lè ṣe ṣe máa fún mi kò sí problem kò sí problem. àbá yín òyìnbó bí mẹ́ta. òyìnbó mẹ́ta. ẹ dẹ́kun. wọ́n ti wáyé kẹwàá pé ẹ̀wọ́n nàìjà bọ̀. ṣé kí wá sọ ni èmi ò wá sọ òun èmi ò wá sọ òun Nàìjíríà ọmọ
ní mí ọmọ ìlú Ìrẹsì Òbí ọmọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùjúyọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ara mi ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ tún ní mí ẹ wo gbogbo ọmọ ọba Nàìjíríà ó mọ ní mí ẹyẹ kó òyìnbó wá mi wá ni. All right, I'll do that. So òyìnbó máa wá kí n gbọ́ sí òyìnbó wò. Ẹ wo orí mi sọre èmi náà fẹ́ gbọ́ sí òyìnbó wò mo fẹ́ nà sí òyìnbó mo fẹ́ jẹ sí òyìnbó mo fẹ́ lá òyìnbó mo fẹ́ gbé òyìnbó ẹ wo mo fẹ́ lá òyìnbó mo fẹ́ kí òyìnbó. Máa ẹ dákun tí ẹ lè gbé mi àtàwọn crew mi tí ẹ lè gbà wá láàyè láti wá sílùú òyìnbó. Why not? You guys are free. Bàbá wa Sùlẹ̀mọ́ Ẹgbẹ̀jì wọ́n lágbára rẹ̀ láti gbé wa ẹ gbọ́ mi gbogbo ẹ̀yọ́ ọmọ mi tẹ́ bá ti ní Nàìjíríà passport ẹ dákun ẹ lọ ní èmi ká ẹ di Abíọ́dún ìgbà tí mo fẹ́ lọ Ghana mo ní ìgbà tí mo fẹ́ lọ Europe mi ò tí ì ní ṣùgbọ́n mo máa lọ sí Germany mo lè fẹ́ lọ sí London ṣùgbọ́n inú kan ló wù mí tí mo fẹ́ lọ mo fẹ́ lọ ẹ dákun mo fẹ́ lọ ẹ dákun mo fẹ́ lọ Canada mo láyé wà Canada mo fẹ́ lọ jẹ́ yí orí omi Canada. Ní Canada yìí náà à ń try to get our distributors number. Níbi bẹ̀ ẹ gbà mí mo léèyàn bòyó nínú Canada mo ní wọn níbi bẹ̀ bẹ́ẹ̀ ni mo láwọn oríṣiríṣi àwọn èèyàn ẹ̀gbọ́n mi dáadáa ẹ ó wà níbẹ̀ oríṣiríṣi àwọn èèyàn mi ló wà bẹ́ẹ̀ wọn ò kàn tí ì mú mi lọ ní ṣùgbọ́n ẹ má wò ó tẹ́ ẹ bá mú mi lọ èmi náà ti sí ara mi máa fi owó ara mi máa fi rọ́ra mi lọ ṣùgbọ́n wọn tó bá wù láti sọ pé Kẹ́hìndé Abíọ́dún èmi ò fẹ́ lọ́jọ́ oṣù méjì àbóṣù mẹ́ta tí máa fi wá Nàìjíríà torí ẹ̀ wò ó èmi ò lè fi Nàìjíríà lẹ̀ Nàìjíríà dùn mọ́ mi lẹ́nu mo ń gbádùn àwọn ọmọ Nàìjíríà ṣùgbọ́n tí bá dọ̀ ọ́ mo fẹ́ lọ fún òyìnbó tí bá lọ ẹgbẹ́ máa ẹ wò ó tí bá lọ Mahamud Ibrahim Soliu máa mú dání tí bá wá mú dání ẹgbọ́n mi mo fẹ́ lọ oṣù mẹ́ta ni mo fẹ́ ká lọ àmọ́ ànílò oṣù mẹ́fà oṣù mẹ́ta tábà ti lọ oṣù mẹ́fà ká tó dé ilé ti bàjẹ́ ta ló fẹ́ máa bá wa tajà ta ló fẹ́ máa bá wa ṣe prógrámù nígbà tí ń kọ́ ẹgbẹ́ mi Táíwò Azel ọ̀gá mi wà l'Amẹ́ríkà màá ká yọ sọ́gà mi gbìjà wọ́n ní máìkì nígbà tí wọ́n ní ọmọ ìbáwò lọ sí ẹdẹ́bì màá ní ọlọ́ọ̀lọ́ àtọ́lá àbáwọ̀ Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ àtọ́lá ayáwá yìí tó láwọn máa fún mi lóyìnbó tí màá máa lá tí màá máa gbá sí tí màá máa lùlù rẹ̀ ẹ wo oṣù mẹ́ta mo fẹ́ lò níbi ibẹ̀ oṣù kan gbáko mo fẹ́ fi lá òyìnbó ni ó wá fi gbọ́ òyìnbó ó wá fi mu òyìnbó ẹ wo ó dàbí àwàdà ẹ wo àlàáfíà ló ṣe pàtàkì máa báwo làlàáfíà ara tí náà ṣe rí. Ara mi jí pépé because the first is I'll be using laughing. Ara yìí ti ó tiẹ̀ dá fáwọn tó bá rí rùmùrùmù bíi ti yín. Láti control ikùn wa. Ibi tí mo ń lọ́nu ọ̀gá ìjò ṣé kò sí wàhálà kankan ẹ wo ibi tí mo ń lọ gan-an ẹ wo ikùn mi ikùn tèmi náà tóbi tẹ́lẹ̀ ṣùgbọ́n bá tí mo ti lọ Láwàfin ó lọlẹ̀ báwo ló ṣe rí lára ti yín. Ikùn mi náà tóbi náà tẹ̀lé because I used to have a big tummy but whenever since I've been using Láwàfin I'm so ashamed of myself. Ẹ wo ẹ gbọ́ mi ẹ̀yin tẹ́ ẹ ti lo Láwàfin tẹ́ ẹ ti lo one stone tẹ́ ẹ ti lo àlùjọ gángan ẹkùn ọkọ̀ òkè ẹ gbọ́ mi ẹ mọ̀ mí sí ẹ ṣe kí ni ẹ miss ẹ dákun ẹ jọ ẹ̀yin náà dẹ̀wò ẹ ọ̀dà fún pírọ́dọ̀tì ọ̀nà ìhò 2017 1999 ọ̀nà ìhò 2017 1999 ẹ wọ ẹ pè wọlé ẹ béèrè lórí product ẹ béèrè ẹ ọ̀dà fún ibi tẹ́ ti máa ọ̀dà mo náà láti ṣe kí ni mo láti mú wáyé ẹ ká gbọ̀ kúlò. Dr. Sulaiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n tọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má ṣojoojúmọ́ jẹ̀díjẹ̀dí ara ríro àìlèṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n tọ́ka sùn ní ẹ̀ lọ́wọ́ kára wà lè jí
pépé. kúlùkùlù sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. one stone capsule jagunlabide aláyàbí òkè ságiri làgiri ọ̀làgiri kàkàkà. one stone capsule là ń perí nì tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ Sulawok Nigeria Limited Dr. Sulaiman Egbeji Ogbomoso ló pe ewé àtegbò pọ̀ lódi capsule one stone capsule. olùléeṣẹ́ wọn wà ní Egbeji aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́. wọ́n tún wà ní Asadam road shop 7 and 9 PSN complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìyá àdòwò olóúnjẹ nílùú Ìlọrin. tàbí kó máa pọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-2017-1999 lẹ́ẹ̀kan sí 090-2017-1999. nọ́mbà iná sì tún ní WhatsApp nọ́mbà wọn. gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ẹ lè order fún one stone capsule lórí nọ́mbà WhatsApp. bẹ́ẹ̀ni ẹgbẹ́ mi ẹ lè order fún kò sí product wa tẹ́ ẹ lè order fún 090-2017-1999 ẹgbẹ́ mi mà ǹjẹ́ ẹ ti gbọ́ nípa àlùjọ gángan ẹkùn ọkọ̀ òkè. mo ti gbọ́ pa ẹ̀ lótú. ẹ ti gbọ́ pa ẹ̀ ṣé ẹ lò ó sọ́kọ yín lò ó sọ́kọ yín tẹ̀lé yín wá ẹjọ́ dé ni àwọn dúró sí níta tí ń páàkì mo fẹ́ kọ́ fẹ́ wọn ọ̀gá yín ni wọ́n. ẹ wò ó kẹ́ tó padà sọ́dọ̀ yín àti àwọn ará Egypt ló ń pè wá yìí. Hello. 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 Ẹgbẹ́ òsókè ọ̀gá jò ó. Ẹ ká sàn. Bẹ́ẹ̀ ni ó wà abasí nìyẹn, ó wà ń bì ń rèé, ó iṣẹ́ mú kídìní ń ní, a ní, ó wà lọ́dọ̀ wa, gbogbo òkúta gbogbo wàhálà tó ti dì sí ọkàn ènìyàn, eléyìí ló ń fọ́ tí ní anima. Ó dáa ẹ mẹ́sẹ̀gì ẹlẹ́fẹ́ rà á kẹ́ wá ra lawafin kẹ́ rà á sí tẹ́ bá ti lò ó bógo ṣe ń jẹ́ tọ́lọ́hún yóò bá yín lára mu ẹ̀ẹ́dẹ̀ nírí dààmú wàhálà ò ní jẹ́ ti yín àìsàn ò ní jẹ́ ti yín bógo ṣe ń jẹ́ tọ́lọ́hún ẹ ṣe wá dúpẹ́ ìlú wo lẹ ti bá wa sọ̀rọ̀ mà. Amẹ́ríkà lẹ ti bá wa sọ̀rọ̀ yóò dára fún yín o ẹ kéré oko délé o ẹ ní mọ̀ nira. Ẹ wò ó tí a ti rí bẹ́yẹ àti Amẹ́ríkà ń làwọn èèyàn ti pè wá wọlé lórí ètò yìí mo máa sọ fún yín mo ní ètò yìí ó káàkiri gbogbo àgbáyé ń ní ó káàkiri máa ẹ wò ó mo fẹ́ ká wò ó pé wá sí Nàìjíríà nígbà tẹ wá Nàìjíríà yìí màá fún yín ní àlùjọ gángan ẹ wò ó ṣé ọlọ́tí lọkọ yín máa mú ní àgbólómi kí mọtí àáfún yín lólómi àáfún yín lólómi kẹ́yìn náà lò ó káwọn náà lò ó ẹ dákun kẹ́ tó lọ lọ́la àtúnjọ ṣètò lọ́la ni ẹ dákun tẹ́ bá ti kú òbí nìsín ẹ gbẹlura ẹ fún ọkọ yín náà tó bá ti tó hòtẹ́ẹ̀lì ẹ dé sí bẹ́ẹ̀ ni hòtẹ́ẹ̀lì ọba Suleiman Egbeji náà dé sí ẹ wò ó aṣọ fún yín ẹ̀yin tẹ́ bá fẹ́ rí bàbá Suleiman Egbeji tẹ́ ń bọ̀ láti ìlú jíjìn bàbá wa ní hòtẹ́ẹ̀lì tẹ́ máa dé sí tí ò sí wàhálà tí security wà bẹ́ẹ̀ táwọn àmọ̀tẹ́kùn wà bẹ́ẹ̀ táwọn sójà wà bẹ́ẹ̀ táwọn ọlọ́pàá wà bẹ́ẹ̀ ẹ wá gbọ́ mi ẹ jẹ́ ìsàsírí kan fún yín kí bàbá Suleiman Egbeji ká má gba ọlọ́pàá ká má gba sójà ká má gba àmọ̀tẹ́kùn ẹ gbọ́ kò sí ẹ tó bẹ́ẹ̀ ẹ gbọ́ bàbá wo lóògùn bàbá wa ṣe kí ni wo lóògùn ṣùgbọ́n wọ́n lọ́lọ́ kò sí ẹ tó bẹ́ẹ̀ kò sí ẹ tó lè jíyàn gbé ní akátá bá Sulaiman Egbeji Ogbomoso ẹ fọkàn balẹ̀ security wà fún yín ẹ wò ó ẹ máa bọ̀ ibi tẹ́ máa dé sí ó wà máa fún yín lálùjọ gángan tí bá ti fún yín tó bá ti dọ̀la ẹ dákun ṣé a lè sọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ṣé é sọ tó lọ́ máa ní Kẹ́hìndé Abíọ́dún kò sọ̀rọ̀ kan tó lè sọ ẹ dákun ṣé kì í sàsìkò ilẹ̀ rí nǹkan àlejò yín ẹ rí nǹkan àlejò yín ó ti parí àjọṣètò lọ́la ni ìgbàdá ti rí nǹkan àlejò yín ẹ gbẹlura tó bá ti wá dẹ́lẹ́ ẹ yí mọ́ bàbá kẹ́ wá wò kan tó bá ṣẹlẹ̀ tó bá ti wá dọ̀la kẹ́sẹ̀ kí ni kẹ́ wá ròyìn bí àlùjọ gẹ́gẹ́ ẹkùn wọ́n ṣe lu ẹgbẹ́ mi ọlọ́ngbọ́ ọgọ́ yẹn lu gẹ́gẹ́ fún yín ẹ wàá jó
èmi gan wọn jóni gángan. ẹ̀yin náà máa jùlù gángan. bẹ́ẹ̀ni. àbára Amẹ́ríkà wọ́n náà máa jùlù gángan. ẹgbẹ́ mo rò bá kú bọ́ọ̀lù ẹgbẹ́ jósì ní àlùjọ gángan orí ẹ̀ la wà. ọkùnrin tó lè pàdé lè fẹ́ bá ti dojú iṣẹ́ ìdági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kùn ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ìfọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gbọ̀ngàn ní solution sọ. olúwa ni kí wọ́n fi tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti rí àwọn ọkùnrin tó ya kìnnàlá tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gan. ẹ wo ètò tá a ń ṣe yìí àwọn ọmọ kéékèèké tí wọn ò bá lè gbọ́ ẹni kan fọwọ́ di etí wọn àlùjọ gángan láwà yìí orí àlùjọ gángan ń láwà yìí orí ètò yìí ń láti máa sọsẹ́ tí àlùjọ gángan tí ó ń ṣe ìwọ tí ọmọkùnrin ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ tó bá kéré jọjọ orí rẹ lọ bí apá ọ̀rọ̀ rẹ bí ó ṣe kí ni bí ó kéré ìwọ lò ó tó bá ti lò ó ọ̀rọ̀ rẹ̀ á ṣe kí ni á tóbi ọ̀rọ̀ rẹ̀ á jáde dáadáa ẹ wò ó bàbá wa Suleiman Egbeji Ogbomoso wọ́n sọ ọ̀rọ̀ kan wọ́n ní ọkùnrin tí ò bá lè tẹ aya rẹ̀ kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ní òkú lọkùnrin bẹ́ẹ̀ wọ́n lọkùnrin bẹ́ẹ̀ ó sì obìnrin wáyé ní bàbá wa Suleiman Ogbomoso ó wá sọ ọ̀rọ̀ kan ẹ wò ó Suleiman Egbeji Ogbomoso ó wá sọ ọ̀rọ̀ kan jáde wọ́n ní obìnrin wọ́n ní kíní òdòdó méjì kan wọ́n ló wà nísàlẹ̀ wọ́n ní tọkùn ẹ ó wà bẹ́ẹ̀ lọ́tọ̀. bàbá parọ́. bàbá ò parọ́ ẹ wò ó yé mo dáre orí mi o àwọn Suleiman Egbeji wọ́n ní òdòdó méjì kan wà bẹ́ẹ̀ àwọn náà wá sọ pé bẹ́ẹ̀ ni àwọn náà gbọ́ wọlé wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá wa ní kíní pọ́ọ́rọ́ tí ò bá ti kàn án gbọ̀n wọ́n ní kì í sọkùnrin wọ́n ní torí tó bá kàn án wọ́n nínú obìnrin máa dùn ní ẹ̀gbọ́n. bẹ́ẹ̀ni. inú obìnrin máa dùn. ó máa ń kan ibi tí mo dáre ẹgbẹ́ mi ọkùnrin bàbá kan kọ́. kò lè wá òkè kò lè dùn. kò lè dùn ẹgbẹ́ mi ọkùnrin tí ò bá lè tẹ̀ kó kan bẹ̀ orí rẹ̀ ò pé orí rẹ̀ dàrú kó lọ túnṣẹ́ kọ́ gbọ́ mi ìwọ ọkùnrin lu àlùjọ gẹ́gẹ́ wọ́n ní rọ́dọ̀rọ́dọ̀ méjì Julius Blessing àìbọ̀wọ́ di etí yìí àbíkẹ́ bọ́ta kó nu stúdíò ẹ̀dá ọ̀gọ̀yẹ̀wò mi kọ́lẹ́yẹ̀ of education bọ́ta ibi tá a wà yìí ẹ wò ó à ń kọ́ra wọn ní bá a ṣe lè lu àlùjọ gẹ́gẹ́ ẹ gbọ́ mi dáadáa àlùjọ ìlágbára àlùjọ ìṣe kínní àlùjọ ìlágbára. ọkùnrin tó lè pàdé lè fẹ́ bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ lò dáadáa sọ́wọ́ bẹ́ẹ̀. kò lè tàtẹ̀kùn ẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n ìfọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gbọ̀ngàn ní solution sọ̀rọ̀ rẹ̀. ó kárí ọ. ẹgbẹ́ mi nǹkan ọmọkùnrin nǹkan ọmọbìnrin rẹ ìwọ obìnrin nǹkan rẹ wàá má ẹgbọ́ ṣé obìnrin ṣé bàbá ní ó máa ṣe fúkẹ́fúkẹ́ ẹgbọ́ sí lóòótọ́ ni. bẹ́ẹ̀ni òkè ló máa wà. òkè ló máa wà ó máa ṣe fúkẹ́fúkẹ́ ẹ wò àní mo fẹ́ lọ sí Amẹ́ríkà èmi náà fẹ́ lọ kọ́ṣẹ́ ó fẹ́ lọ kọ́ṣẹ́ ní Amẹ́ríkà. ẹgbẹ́ kí lẹ sọ ẹ ti fẹ́ wọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ a ti fẹ́ wọ ní òtútù. ẹgbẹ́ mi gbogbo èdè wọ̀ l'Amẹ́ríkà wọ́n láti fẹ́ bọ́ sínú òtútù báyìí wọ́n ní ká gbà á kíyàwó yìí kó máa lóyún. ṣé lóòótọ́ ìwé tẹ́ wá kọ ṣé ẹ ọ́ tẹ àlùjọ gẹ́gẹ́ náà lọ. ọ̀dùjọ́ wà bẹ́ẹ̀. ẹgbẹ́ mi nǹkan ti ṣe gbogbo wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ wò ó ọkùnrin tí ò bá lè tàtẹ̀kọ́lẹ̀ kò wáyé obìnrin tí ò bá lè jó sílùú ọkùnrin kò ráyé wá ẹ dákun ẹ̀yin bàbá 70 ẹ̀yin bàbá 90 ẹ má gbọ́ ètò yìí ẹ lọ sẹ́pẹ́ àwa tá a wà ní déédéé wa yìí oníkà máa gbọ́ ètò yìí ẹ dákun o ẹ̀yin náà wà ń bẹ́ o torí sí ní oníkà èdè Abíọ́dún tí ẹni ká lọ sẹ́ńpẹ́ ni ẹ̀yin bàbá ẹ má sẹ́ńpẹ́ ẹ̀yin náà ẹ wọ́n lọ́mọ kékeré kan ẹ máa gbọ́n sí ẹ máa la ẹ máa rún ẹ máa gé ẹ máa nà kalẹ̀ ọmọ gbọ̀ngàn orí àlùjọ ńlá wà àlùjọ gángan. ọkùnrin tó lè pàdé lè fẹ́ bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ lò dáadáa
kò lè tàtẹ̀kọ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n. nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́. ẹ wo àwa ti fẹ́ máa lọ lọ́jọ́ tòní a tún máa pàdé lọ́la gbogbo ṣe ń jẹ́ títọ́ lọ́wọ́ ẹ má gbàgbé bàbá wa Sulemani Egbeji Ogbomoso wọ́n ní ká sọ fún yín pé ọ̀sẹ̀ olóru mẹ́ta ẹ̀gbọ́n bàbá wa Sulemani Egbeji wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n lè ọkọ̀ fẹ́ràn ọ̀sẹ̀ olóru mẹ́ta èmi mo ní ká mọ̀ ta fún yín àlè tó ọ̀sẹ̀ olóru mẹ́ta ẹ̀ lè jẹ́ ẹ̀ lè sọ ẹ̀ ló máa bá wa supply àwọn èèyàn àwọn aláfẹ́ máa ta nǹkan wa fún ara wa èyí tẹ́ bá jẹ́ bẹ́kẹ́tà ẹ lọ́rọ̀ ṣe mí ẹ fi mí sí ẹ kó lè pọ̀ ẹ wà ní kò ṣiṣẹ́ rárá ẹ gbọ́ mi ẹ lè rí ọ̀sẹ̀ olóru mẹ́ta yẹn ẹ lè rí ibi kankan ṣé ẹ bá ṣe ń lọ ọ̀sẹ̀ olóru mẹ́ta ẹ fi epo pupa para kẹ̀kẹ́ kan ọ̀sẹ̀ kan láago 12 ẹ wà máa ní wàhálà òṣì ìdààmú kúrò nú ayé mi ẹ wá sọ kẹ̀kẹ́ yẹn ẹ sọnù ẹ sì tọrẹ àánú tó bá dọjọ́ kejì ẹ tún kí ni ẹ tún lò ẹ gbọ́ mi gbogbo jàkáwọ̀ láti fi yí ẹ gbogbo láìlọ́n tó wà lára rẹ tí ò jẹ́ kí àdúrà gbà lára rẹ tí ò jẹ́ kí ohun rere kó wú ẹ rí gbọ́ mi ọtí wẹ̀ dànù ọ̀rẹ́ ti ya láìlọ́n yẹn ọtí yà kúrò lára gbọ́ mi ìwọ ti sí eré olè dédé ìwọ tó ń ṣiṣẹ́ bí erin tó wá jẹjẹ lérí ọ̀sẹ̀ olóru mẹ́ta yìí ń lọ nídìí gbọ́ mi ìwọ tó jẹ́ mùsùlùmù wàá máa sọ̀rọ̀ àdúrà mùsùlùmù rẹ wàá máa gbà sí ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì wàá máa gbẹ àdúrà ẹ̀sìn rẹ wàá máa gbẹ sí ìwọ tó rẹ̀ jẹ́ lẹ́sẹ̀ àbáláyé wàá máa pe àwọn èdè tẹ́ máa ń pè yẹn ẹ máa ṣe kí ni ẹ máa gbọ́ ẹ gbọ́ mi bàbá àtúnṣe sọ fún mi pé ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ náà tún wà ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ tá a lọ rí erin a lo kí ló tún lò náà a lo ká tó lo ẹlẹ́dẹ̀ ta ló wà ń bẹ́ẹ̀ ta ni hello ta ló wà ń bẹ́ẹ̀. hello. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ gbé sókè ọ̀gá jò. à ń gbọ́ yín kí lẹ fẹ́. ẹ̀dákun bàbá Egbeji làbẹ́ bá sọ̀rọ̀ Egbeji Ogbomoso. ẹ wò ó orí ètò táwa wà yìí ibẹ̀ làwa ti ń ta oògùn tó ń ṣe fún àwọn èèyàn ẹ máa lọ sí Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ ọba Sulemani Egbeji kì í ṣe nọ́mbà àwọn lélẹ́yìí ẹ gbọ́ mi ẹ̀yin èèyàn mi tẹ́ wò mí dáadáa lọ àwa ti fẹ́ máa lọ bàbá wa ní ká sọ̀rọ̀ nípa ọṣẹ ẹlẹ́dẹ̀ tá a bá ti rà á tá a bá ti jó gbogbo nǹkan tá a jó yìí àwọn tá a bá ti ń gún pé àwọn èèyàn wọ́n á máa wọlé wọ́n á máa béèrè fún àánú wọ́n á máa fi sàánú fún wọn ọlọ́ngbọ́ngbà tá a lọ bẹ̀ tá a lọ rìkọ́ọ̀dù ẹ̀ á rí bẹ́ẹ̀ lóòótọ́ ń ní a rí pé àwọn èèyàn bó ṣe ń gun wọ́n mú orí ọká orí ìṣègbè agún papọ̀ wọ́n já ewé wọ́n já gbogbo ẹ̀ wọ́n já papọ̀ wọ́n dẹ̀ ń gun ọkùnrin àti obìnrin tí ò ti mọ ọkùnrin àwọn náà ṣe kí ni tájú lélẹ́yìí. hello. ta ló wà bẹ́ẹ̀. hello lásìkò ni o. kí lẹ fẹ́ o kí lẹ fẹ́. agbógun lẹ́rù. ògùn nẹ́rùn ẹ ọ́dà fún lórí WhatsApp ó wà ògùn nẹ́rùn wà tẹ́ ẹ bá ọ́dà fún lórí WhatsApp ó máa tẹ̀ ń lára ògùn nẹ́rùn wà nẹ́rùn ṣé ẹ morúkọ tó ń pe nẹ́rùn. ẹ lọ́kùn bọ́ ọ̀la tẹ̀lé bàbá Egbeji bá lọ́rọ̀ Egbeji. ẹ máa lọ sílé wọn kẹ́lẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀yẹ lọ sórí Facebook nọ́mbà àwọn ò lè ẹ lọ sórí Facebook ẹ lọ sórí YouTube ó wà níbẹ̀ wọ́n bízì ní ẹ máa tẹ́ rẹ̀ wọ́n á padà gbé tó bá yá tí ẹ ti gbọ́ mo sọ fún yín ìwọ tí bàbá bá ń pè tí wọ́n bá gbé kọ́ọ̀lù ẹ lọ bá wọn l'Ógbómọ̀ṣọ́ wàá rí wọn play mọ́ra lọ́jọ́ Thursday dẹ̀ mọ́ra lọ́jọ́ Friday ẹ má gbàgbé ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ tá a bá ti wá pòpọ̀ tán wàá fi máa wẹ̀ lójoojúmọ́ gbọ́ bàbá sun ẹ̀rí kan àbáláwọn lọ sí US nígbà kan pé àwọn olóṣù kan àwọn wá fúnyàn ní ètò kù káwọn tó lọ wọ́n ní káwọn tó dé ó ti ra mọ́tò ó ti kọ́lé ó dẹ̀ ti ṣe nǹkan re gbọ́ mi kí ló ṣe ìwọ náà irú àwa yìí àwa náà ń lò ó gbogbo wa la ń lò ó ọ̀gájọ́ ń lò ó blessing ń lò ó ẹ wo àwọn tó lò ó pọ̀ ẹ wọ́n yẹ ká dárúkọ mọ́ ẹ wo ibi ọ̀rẹ́ mi gan ṣe kí ni ó ń lò ó bó ṣe ń lò ó sẹ́yìn náà lò ó.
ẹ rà ṣe fẹ́ ọ̀dà ni ẹ ọ̀dà lọ́dọ̀ wa yóò kẹ́ ẹ lára ẹ wò ó kò ní jù báyìí lọ lọ́jọ́ ti tòní orúkọ tèmi ò yí padà ọmọọba Bíọ́dún Kẹ́hìndé Philip ní orúkọ tèmi ẹ wò ó wọ́n ta fẹ́ ọ̀dà fún pírọ́dọ̀tì 090-20-17-19-99 ẹ gbọ́ àwọn kankan wà téèyàn ò gbọ́dọ̀ fọwọ́ kàn àwọn kankan wà tí ọwọ́ mi ò gbọ́dọ̀ kàn ẹ gbọ́ mi bàbá Sulemani Egbeji ń lọ sọ bẹ́ẹ̀ ẹlòmíì wà tó ọgbọ́n ti bóbìnrin sùn tó bá lọ fọwọ́ kan sí oúnjẹ ó bàjẹ́nu ẹlòmíì wà ó ti gbé kinní oníkinní ó ti gbé sẹ́nu ó ti fi ṣeré máa lọ fi wọ́n tó lọ fọwọ́ kan iṣẹ́ oúnjẹ ẹni gbọ́ parí nu ẹ gbọ́ mi wọ́n tó fẹ́ ọ̀dà fún àwọn product wa tó rẹ̀ la fi máa package àwọn iṣẹ́ wa ṣé ti rí báyìí ó rèé kò sí dírẹ́bà tàbí gbé fún kò lè fọwọ́ kan tó wà nù rẹ̀ tó rà àti package ẹ̀ àtúwádìí lọ́ra ń rèé ọwọ́ rẹ̀ ò lè kàn bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ mi tẹ́ bá débì kan tẹ́ bá kó nǹkan kalẹ̀ ẹ máa fọwọ́ kàn ẹ máa pé bí ọ̀yà ẹ wò ó kò ní jù báyìí lọ 090-20-17-19-99 mo kí gbogbo àwọn tájọ mú ètò ìwá sójú mọ́ máa wọ́n yín ẹ wò ó mẹ́sẹ̀jì kan wọlé mo fẹ́ kà jáde ṣùgbọ́n ẹbí mi ní kí n má kà á tó dáhùn kan táwọn èèyàn ń béèrè yìí wọ́n ló lágbára tó bá lọ́sẹ̀ tó ń bọ̀ mo tẹ́nì yìí lọ́la aṣọ tẹ́nì yìí tó send ẹni yìí náà jẹ́rìí ni ó jẹ́rìí ẹ wò ó kò ní jù bá lọ madam ẹ bá mi kí gbogbo àwọn èèyàn pé ẹ tún máa wá lọ́la. gbogbo ara lè mú kí ẹ ṣe ẹ pé ètò ẹ̀ẹ́dẹ̀kú bá ṣe dúró bá ṣe lísì sí gbogbo kan tá a sọ àtúpadà wá ní ọ̀rá láti wá fún yín ní ẹ̀rí lórí àlùjọ gẹ́gẹ́ pẹ̀lú ọkọ mi bá ṣe náwó yẹn sí àwọn jẹ́gẹ́ gbọ́. ẹ mọ̀ sọ I'll tell you guys. ẹ mọ̀ sọ orí Facebook làwà orí nígbà tí làwà àwọn ọmọ kéèké wò wá wọ́n máa wò pé Kẹ́hìndé Abíọ́dún evangelist láàmú ọwọ́ ìgbà wo lọ wá dì báyìí ẹ wò iṣẹ́ àṣejẹ́ ní iṣẹ́ àti ńlá ní ọ̀nà fún ọ̀nà ọ̀run mọ́ ní ẹ wò ó mo kí gbogbo àwọn lọ́balọ́ba mo kí yín o ẹ ṣeun àdúpẹ́ mo kí gbogbo èyí tẹ́ ń jáwé mo kí gbogbo èyí tẹ́ ń wàgbò mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín mo kí gbogbo èyí pásítọ̀ mo kí gbogbo èyí àfà ẹ ṣeun o àdúpẹ́ tẹ́ ń dó tèmi Abíọ́dún Kẹ́hìndé Philip ìwọ́n tó fẹ́ ọ̀dà fún product 090-20-17-19-99 ẹ wò ó ṣe kí ni ẹ wò mo sọ fún yín bó ṣe ń ṣe àpọ́gàmù yìí tó ń láìkì péjì yìí lórí YouTube lórí Facebook page tó ń láìkì ẹ̀ ohun tó máa débẹ̀ tó àfi ní tẹ fóònù kò mọ̀ ní débẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ tó àfi ní ráwọ́ fìtàn TV kò mọ̀ ní bẹ́ẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ tó àfi ní ráwọ́ ra dátà kò mọ̀ ní jẹ́ tiẹ̀ gbọ́ ṣíà péjì yìí láìkì ẹ̀ ṣíà ẹ̀sẹ̀ lómi gbọ́ mi lọ sórí YouTube subscribe sórí YouTube channel wa gbọ́ mi gbogbo ṣe wa wà bẹ́ẹ̀ gbogbo ṣe àbẹ́ Egbeji ó wà bẹ́ẹ̀ Adùn Àṣà Yorùbá TV ẹ gbọ́ mi gbogbo àyíká wà lórí Nígbà Tí tẹlifíṣàn ẹ ṣe àdúpẹ́ ẹ wò àtúpàdé lọ́la bá ṣe ń ṣe àrẹ̀ àkàndùn àìsàn tí ò gbóògùn kò ní mú ẹ kò ní mọ́mọ́ ẹ kò ní mú ogun àyíká wà bye forward for now.